ṣé gbogbo ọkọ̀ tó bá lásẹ̀ǹtì ní nàìjíríà yìí tó bá jásí pé àìdá ojú ọ̀nà ni wọ́n fi lásẹ̀ǹtì téèyàn kú ẹ̀jẹ̀ wọn ẹsẹ̀ wọn ọrùn pírẹsidẹ̀ntì àtọrùn àwọn gọ́fúnà àtàwọn sínétọ̀ yín ló wà ọkọ̀ tí èbá ṣe pọ́ sáré jù tó jásí pé ọ̀nà ọ̀dà ló mú lásídẹ̀ǹtì gbogbo ẹ̀jẹ̀ wọn àtẹ̀sẹ̀ wọn ọrùn wọn ló wà o gbogbo sínétọ̀ gbogbo gọ́fúnà àti pírẹsidẹ̀ntì tó bá wá lọ́wọ́ ń bi kí wọ́n mú báńdíìtì kan kí wọ́n tún wá padà sọ́lẹ̀ kí wọ́n láwọn fún àwọn ṣe rehabilitation fún wọn kí wọ́n dá wọn padà sínú òdu irú èèyàn tí báńdíìtì ti pa àti irú tó ti ṣe fáwọn èèyàn ọlọ́run òjò ṣe fún ọmọ tiẹ̀ náà yóò ṣe fún ìyàwó rẹ̀ àwọn èèyàn rẹ̀ kó kó sí lọ́wọ́ irú tó dédé tó ṣe fún wọn tó ní wọ́n tún filẹ̀ padà sínú òdu dédé rẹ̀ ni wọ́n ṣe fún ọmọ gọ́fúnà tó ń náà bá fọwọ́ sí. yẹn ń ka kínní lẹ́yìn bàtà kírun yídì tán wọ́n bá rí i pé Tinubu náà lọ yídì Tinubu lọ yídì kí ló lọ ṣe àwọn mọ́mú náà wá lè sọ fún àwọn àfáàbẹ̀ ò lè sọ fún pé ẹsẹ̀lẹ́sì kò nídìí kẹwàá ọlọ́run nígbàrún yín kò sì lè gbá láíláí ọ̀wárẹ̀ mọ̀ tí mo ti rí jù ní. kínú. ní yídì nílọrin lónìí náà a ṣe sáfù báyìí kí wọ́n gbẹ̀rùn dìde wọ́n bá ní ẹsẹ̀lẹ́sì náà fẹ́ wọlé yóò dìta ni wọ́n ní gọ́fúnà fẹ́ wọlé kí ni gọ́fúnà wá ṣe gọ́fúnà ò nídìí kó kírun lónìí tó rọ́lọ́run ò ní gbà ọkà wá dára rẹ̀ láàmú ni kì í ṣe gọ́fúnà nìkan gbogbo àwọn gọ́fúnà yòókù kódà àtàwọn sínétọ̀ yín àtàwọn áùsì yín àwọn tó ń bẹ láùsì àwọn tó ń bẹ ń ṣètì àtàwọn tó ń bẹ lábújá kódà àtàwọn tó jẹ́ kírísítẹ́nì tó ń lọ ṣọ́ọ̀ṣì ọlọ́run ò ní gbà kankan lọ́wọ́ ẹnìkankan wọ́n kàwé sí táìmù ni tọ́lọ́run ò nídìí irun yín o primary assignment tọ́lọ́run gbé fún yín lẹ̀ ṣe Umaru bunu Khattab ó ní láwọn asàrà tí bá gíla tán àwùjámalan fi tọrí kìlẹ̀ iraki ó ní bí ìbáka kan àbí rànkúnmí kan bá kọsẹ̀ ní ojú ọ̀nà iraki yìí lásàálà ní Allahu àníyàn ọlọ́run ó bí mi léèrè pé ní malam tuma hídìlà àtọ̀rí kàyà Umaru wúwa Umaru èsè tó tójú ọ̀nà sí fáwọn ẹranko yìí àwọn ẹranko nu òkè tún ṣèyàn o àti gbogbo ọkọ̀ tó bá lásẹ̀ǹtì ní nàìjíríà yìí tó bá jásí pé àìdá ojú ọ̀nà ni wọ́n fi lásẹ̀ǹtì téèyàn kú ẹ̀jẹ̀ wọn ẹsẹ̀ wọn ọrùn pírẹsidẹ̀ntì àtọrùn àwọn gọ́fúnà àtàwọn sínétọ̀ yín ló wà ọkọ̀ tí èbá ṣe pọ́ sáré jù tó jásí pé ọ̀nà ọ̀dà ló mú lásídẹ̀ǹtì gbogbo ẹ̀jẹ̀ wọn àtẹ̀sẹ̀ wọn ọrùn wọn ló wà o wọn ní gọ́fúnà lọ kírun lónìí pírẹsidẹ̀ntì lọ kírun lónìí kílẹ̀ lọ́ọ́ ṣe ẹ kàn lọ́ọ́ wéṣì táìmù ni níbi tó jásí pé àwọn tẹ́ ń ṣèjọba lélẹ́rí tí a mọ̀ local government àwọn tí ń bẹ local government rẹ honorable àwọn tí ń bẹ ní constituency rẹ governor àwọn tí ń bẹ state rẹ wọ́n ń bẹ láhàámọ́ lọ́wọ́ bandits ẹ wo bá ṣe ń lu àwọn èèyàn bí bandits ṣe lu àwọn èèyàn ẹ wo fọ́tò tán fídíò tán ń gbé jáde tí wọ́n ń ṣe àwọn èèyàn ń ṣekúṣe èyí wọn lẹ̀ wá ń kídì tó yẹ pé primary assignment yìí kí lẹ wá ṣe kí ní dùn lára yín ìdùnnú tẹ rò pé ń sọdún lónìí yẹn dédé ìbànújẹ́ tí ń bá àwọn èèyàn àwọn tí wọ́n jí gbé òun dédé ìbànújẹ́ wọn bá àwọn ọmọ ibi ọba bẹ́yìn jọba àwọn ìyàwó yín bí ọba bẹ́yẹ o security vote tẹ́ ń gbà lórí kí lẹ́ ń gbà sí gan ṣebí lórí tẹ́ ń gbà lélẹ́rí nu ṣùgbọ́n ẹ máa ń tẹ́ fi wá ẹni tó bá sọ̀sọ́kú sọ sí yín ẹ máa ń tẹ́ fi wá àtẹ́sì rí kọ́dà bọ́ wà nù òòlẹ̀ àmọ́ ẹ máa ń tẹ́ fi wá báńdíìtì ẹ máa ń tẹ́ fi wá àwọn Boko Haram gbogbo sínétọ̀ gbogbo gọ́fúnà àti pírẹsidẹ̀ntì tó bá wá lọ́wọ́ ń bi kí wọ́n mú báńdíìtì kan kí wọ́n tún wá padà sọ́lẹ̀ kí wọ́n láwọn fún àwọn ṣe rehabilitation fún wọn kí wọ́n dá wọn padà sínú òdu irú èèyàn tí báńdíìtì ti pa àti irú tó ti ṣe fáwọn èèyàn ọlọ́run òjò ṣe fún ọmọ tiẹ̀ náà yóò ṣe fún ìyàwó rẹ̀ àwọn èèyàn rẹ̀ kó kó sí lọ́wọ́ irú tó dédé tó ṣe fún wọn tó ní wọ́n tún filẹ̀ padà sínú òdu dédé rẹ̀ ni wọ́n ṣe fún ọmọ gọ́fúnà tó ń náà bá fọwọ́ sí wọ́n ṣe fún ọmọ gbogbo kò sọ́nà tọ́lọ́run ò lè gbà múyàn èyí tí mo fẹ́ kọ́ ọmọ nu ọlọ́run ò nídìí irun yín tẹ́ kí lónìí o kò ní gbọ́ yẹ káyìn náà wà nù gbó kẹ́ mọ́ wá àwọn ọmọ nkíní torí pé ń tẹ́ sáyìn fún nu ní tẹ́ sì ń gbowó ribiribi lé lórí nu tẹ́ fi ń travel out tẹ́ ń lọ bí tó wù yín táwọn ọmọ yín gbádùn tí mẹ̀kúnnù ń jìyà subhana rabbi.